tẹ́wọ̀ wọlé aṣọ́dún kan lórí alẹ́ ìkàrọ̀bá kábíyèsí olóòkú rẹ̀ adẹ́pẹ́ lórí bàtà á sì pẹ́ lẹ́sẹ̀ ọ̀ṣà pẹ́lẹ́ kọ́kọ́ ìgbésẹ̀ kábíyèsí olóòkú rẹ̀ ilé ìgbàgbé ilé ìgbàgbé ọmọ bá ṣe ìlú àwọn ọmọ olùkọ́ ẹ̀rọ iṣẹ́ ọ̀rẹ́ àkọ́kọ́. Ókè, ẹ̀yin méjèèjì ẹjọ́ fókè sí ní o. Ìyá òde lókè ní ọ̀rẹ́ yìí dùn ìrèké wò abọ́wọ́wọ́ abóye wa ẹ̀yà sọ̀rọ̀ ọdún sára òkùnkùn àti ìgbé ẹ̀yin ló ti dàpọ̀ ó máa ṣe ọlọ́wọ́ ọ̀gá ẹ̀yin ló ti dàpọ̀ ó máa ṣe ọlọ́wọ́ gbogbo ìtajà kẹ́yìn ọdún ṣayé kábíyèsí ọlọ́wọ́ rẹ̀ yóò wọ́n kò lé lọ́wọ́ ní púpọ̀ púpọ̀ ní kábíyèsí ní púpọ̀ púpọ̀ ńláńlá wàá lọ́wọ́ ṣayé wàá lójú ṣayé wàhálà náà bí àfiṣe pẹ̀lẹ́mì nínú ọ̀ra kọ́ wọn máa bá mi tọ́jú ọmọ mi àbúrò kì í mú kì í lọ́wọ́ kì í. torí báwọn bàbá wúkì àwọn ọmọ obìnrin bàbá kékeré pẹ̀lú. Adoni moro keji ìyá olóore. Adoni moro keji ìyá olóore. Èmi ni bàbá ọkọ ẹ̀, ayábọ̀ lè gbé ìṣọ̀lá ṣàkóṣírù ìyá olóore. Ewúro ìyá mọ́rí. Àjẹgbó àjẹtọ́ wà pàṣípò yìí sí dáadáa òní lẹ́nu iṣẹ́ ẹ̀. Àpapọ̀ owó wọ́n ti tó ti tẹ nílé tẹ́lẹ̀ àtàjẹrí ọjà wọ́n ti gbogbo ti tẹ̀ tẹ́lẹ̀ wà pàṣípò yìí sí dáadáa olóòrùn méjì ọ̀rẹ́ gbogbo èyí. Ẹ̀yọ́ alákẹ̀sẹ̀ pupa àmọ̀dá yóò ṣubú. Olórí òní kíyẹ̀. Ìṣòwò àbúrò olórí òní kíyẹ̀. Igi ńlá àti chairman òní kíyẹ̀. Kábíyèsí olówó. Lórí àlefa olówó ọba ni ó. Ẹlẹ́wọ̀n lówó ọba ni ó.
ìjàpọ̀ ọ̀tọ́rìtì ó ti fọwọ́ ńlá wá. Kí kábíyèsí tó pọ̀ bí olúwayé fúrúùjì ẹ̀ka gbẹgbẹ ìjàpọ̀ ọ̀tọ́rìtì ni. Èèyàn tí ó mọ̀ ẹ́ àwọn ni wọ́n ń fọwọ́ padà lójú. Mo ní kí n pa polówó olólówó lágbára lọ́la àwọn alálẹ̀ kò aṣọ òkú wa aṣọ ọ̀gbọ̀n. Olówó bàbá ni o bàbá ni o. Olówó bàbá ni o bàbá ni o. Yes, you know.